Ní ojú ìwòran Tiwa Lasa ní ọjọ́ òní ẹ rí pé ẹ̀rín gba ẹnu mi torí pé inú mi dùn. Nínú àwọn èèyàn pàtàkì tó wà ní ìlú Ọ̀yọ́ Aláàfin, ọ̀kan lára wọn ni ó wà ní ojú ìwòran Tiwa Lasa. Ẹni mímọ̀ ni wọ́n fáwọn tó mọ̀ wọ́n, ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọn ò mọ̀ wọ́n, mo fẹ́ kí ẹ bá wa dárúkọ yín. Orúkọ mi ni Pastor Sulola Olatunde Lanre. Pastor Sulola Olatunde Lanre. Ọ̀gá àgbà olùkọ́ ni yín. Ọ̀gá olùkọ́ ni yín. Ẹ náà mo tiẹ̀ fẹ́ kí kẹ̀kàn tiẹ̀ sọ rírí yín nípa sí olùkọ́ kẹ̀sì gbà wá tẹ́ a jẹ́ olùkọ́ kéékèèké kẹ́ gbà wá nímọ̀ràn. Bẹ́yìn ti ṣe tẹ́ fi gbé láyọ̀ tẹ́ rù láyọ̀ tẹ́ sì sọ láyọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ilé ẹ̀kọ́ yunifásítì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni mo lọ tí mo sì kọ́ ẹ̀kọ́ biology education, olùkọ́ èdè biology, iṣẹ́ sáyẹ́ǹsì biology. Mo fẹ́ràn iṣẹ́ yẹn débi pé mo máa ń fẹ́ kó yí àwọn ọmọ tí n bá kọ́ ni. Ìyẹn ló ràn mí lọ́wọ́ láti gba iṣẹ́ olùkọ́ tó jẹ́